ọlọ́kọ̀ wọlá náà kọ́ wọlá gbèdé ọ̀pọ̀ tá a lù a fi yọ̀sọ́wọ́ mu ni inú wa sì dùn pé ó sọ̀rọ̀ ìdùnnú fún wa. Orin náà àtúnwá nàka wípé kọ́ máa dùn lórí rẹ̀ kó orin náà túbọ̀ máa kún sí òun náà ní jẹ́ kí èèyàn tún máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ló ti sọ pé la'azidannakum èmi Ọlọ́run ó lè kún fún yín lórí dáadáa ni bẹ́ẹ̀ bá ti dúpẹ́ yín máa ṣàlékún orí fún yín máa ṣàlékún ìdùnnú fún yín. Ọlọ́run tó kọ́ wa wọlá ẹrú tó ti wá ká lè máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dákun mọ́ iye ọpẹ́ kò lọ́rọ̀ wọ Ọlọ́run mọ́ iye ọpẹ́ kò lọ́rọ̀ wọ eléyìí tá a bí Ọlọ́run dákun àlékún orí ní kò fi ṣe fún wa ọ̀làlá hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àwọn ṣèkọ̀ wa wọ́n bọ̀ wá sọ̀rọ̀ Ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. adúpẹ́ fún Ọlọ́run atúndúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí kí a dé ọpẹ́ wa ládé ká sọ wípé alhamdulillahi rabbil alamin. Ní ìbẹ̀rẹ̀ mo fẹ́ kọ́kọ́ kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ ìmáàmù mọ́sálásí and chief imam of Birmingham and its environment láàrin àwọn Yorùbá kí Ọlọ́run dákun kó jẹ́ kẹ́mi ogun kọ́lọ́mọ́ wa wo pé ẹ̀mí ogun ọlọ́mọ́ gba àlàáfíà lára yín ó fi wá dórí gbogbo àwọn àfáà tí ẹ̀kọ́ káàkiri àti ọ̀rẹ́ mi àfáà tẹkẹrọlá Ọlọ́run dákun mọ́ gbà wọ́n lẹ́yìn mi Ọlọ́run dákun ọba tí ó fi ń ṣe iyọ̀ síbí Ọlọ́run ní jẹ́ kẹ́ ìdòwú láéláé torí pé àwọn àfáà náà ní iyọ̀ ayé ìgbà tí iyọ̀ ọba sì tí ọbẹ̀ ọba dùn ó ní ẹ fi iyọ̀ sí bí ọba ti wá dá a mọ́ kí ló tó kù ajẹ́ pé gbogbo ẹ̀ bàjẹ́ Ọlọ́run ní bí ẹ bàjẹ́ ọlá fún ọlá fáyà fún ọlá aláhọ́lá ìjọ nemavi tó jẹ́ charity organization Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o Ọlọ́run sì ní jẹ́ kó tú gbogbo tí wọ́n bẹ nínú UK ẹ̀ ń ṣe ó ń dùn mọ́ wa ná Ọlọ́run dákun má jẹ́ di bàjẹ́ láéláé bẹ́ẹ̀ tí ẹ lé wa bí ìjọ kan mo kírun fún wọn ní London ní last week wọ́n wá sílẹ̀kùnlẹ̀ wọ́n ní sọ́mà mú nílé yóò sọ́mà lọ́dọ̀ tèmi òtútù wa ń mú mi ohun mi wá ń gbọ̀n wọ́n á rò ìpé bóyá pé ìpayọ̀ Ọlọ́run ní òtútù ní o so I have to confess make it's not the piety so kọ́ńdà kó bá mi ṣàánú yín kó san yín lẹ́sàn-án rí mo sọ fún àjẹ́ àṣìṣì pé àwẹ̀ tí mo gbà ń bí Ọlọ́run láti fèmí náà dọ́gbù ládàá torí wípé kí n má jẹ sàìlágó mẹ́ta òru kí wọ́n á mọ̀ sínú ní afternoon mi ò gbà rẹ̀ kọ́ńdà kó bá mi ṣe dáadáa fún àti gbogbo tí mo sùn wà lágbàáyé ọlọ́lá ìlà ìlànà ọlọ́lá fáyà ìjókòó tá a jókòó lónìí ìjókòó ọpẹ́ ni Ọlọ́run wà yí ọpẹ́ kúrò lọ́dọ̀ wa oríṣi ọpẹ́ méjì ní ń bẹ ọpẹ́ ìdùnnú láàfáà síkù ládán ọpẹ́ kan nìyẹn ọpẹ́ mi bẹ̀tẹ́lẹ̀ mi sọ pé mo ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run méjì àdúró eléyìí ọpẹ́ tó kóró ni Ọlọ́run bá àlékè ọlánú Al-Qur'ani sọ fún wa pé lillahi mulku samawati wal ardi òun lòun ní gbogbo tí ń jọlá ní sánmà méjèèjì àtilẹ̀ yakhluqu ma yasha gbogbo tó bá wù ló lè dá kò sí tó ń wò lè dá bàbá mi kọ́ lọ́wọ́ bá mi forí jìn níjọ́ kẹfọ́n jẹ wọ́n wá pa wọ́n agbára wọn ní ìwọ náà oṣù tó dá ẹ̀fọn kò wá sí ìkan tó wọ́n tún jẹ pé a tún wá máa sọ́ọ̀kì blood omi èèyàn ni ìyẹn láfíríkà ògùn ṣe bí o ṣùgbọ́n náà sọ pé yakhluqu ma yasha ń tó bá wù òun lọ́n ló lè dá tó bá wá fẹ́ dá nǹkan náà yahabu liman yasha'u dhukura ẹni ò bá fẹ́ dá kìí ṣe bí ọkùnrin bá ṣe gúdù sí ṣebí dr ẹjọsà ṣe medical practitioner nígbà àbí dr academic ṣùgbọ́n yẹ gbogbo àwọn àbáwá ó sì yí àfá àbí Táíwò náà rí pé bí kò ń ṣe how many rands tí ọkùnrin báyìí lọ́dọ̀ obìnrin ló máa ń dọmọ yahabu liman yasha'u dhukura tó bá wù òun sọ wípé tọ̀ ìwọ́tọ̀ wásáyé yìí o ọkùnrin lọ́mọ bí títí ò ní gbọ́ kó fóbìnrin ó sì lè ṣe bẹ́ẹ̀ fóbìnrin náà wọ́n yà ábùlì máa ń yà ṣááwù iná àṣà rẹ̀ ló ṣe fún pẹ̀lú náà ìbí wípé ààbòbìn gbogbo márùn-ún tó bí tọ́lọ́gá mi ni gbogbo wọn pátá ọkùnrin ni gbogbo wọn tèdó ní sàídì tí ń bẹ́ lórí tọ́bá wá wẹ́ lómi sọ̀sọ̀sọ̀ á ní pẹ́tọ̀ wọ obìnrin ni wọ́n fún wọ
oyún ọmọ á bí obìnrin lọ ọlọ́run náà fi ń sọ láì. àwọn yúzà wíjì ohun sùkúrá náà wáyé náà sàn tó ń bá wá wo òun ọlọ́run ó ní pé bí wọ́n bá ti ń bí obìnrin kọ́ mọ́ bí ọkùnrin tó bá ti ń bí obìnrin kọ́ mọ́ bí ọkùnrin mímọ̀ ṣe kọ́. wọ̀nyẹ́ jẹ́ àlùmọ́yàṣá wà kí ìmọ̀ èdè lárúbáwá ni ṣùgbọ́n àwọn Yorùbá máa tú wípé a máa ṣẹlòmíì pé níjọ́ tí wọ́n bá ti bí wọn ní àkímọ̀ ní kí ohun owó ní gbọ́ kó tó pàṣẹ kí á mọ̀ lọ ọlọ́run náà ní fi ń sọlá tọ́lọ́mbà wá ṣe báyìí tọ́lọ́ wá fún wa nírú ọmọ tó fún wa yìí kí wá lójúṣe wa àwọn àbáyé wa náà lára tí wọ́n fi kọ́ wa àti tí wọ́n ti bá yín sọ lẹ́ẹ̀kan nípa àwọn súnà tànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé tá a bá bímọ tán ká gbé ọmọ wa sọ́wọ́ ká jẹ támùrù lẹ́nu ká fi sí ẹnu ọmọ náà àfáà wo ni ọ̀wà jẹ támùrù bóyá àfáà gan ní HIV tí ó máa tutù sọmọ ọlọ́mọ lẹ́nu. So nowadays the only thing náà ni pé kẹ́ ẹ mú yín kẹ́ ẹ ra fi bàbá ọmọ kọ́ sì ra fi tọ̀ sí ọmọ rẹ̀ lẹ́nu kẹ́ ẹ fárí ẹ̀ gẹ́gẹ́ bí ntaari. Ètí mo wá fẹ́ pàkíyèsí wa sí mi ìfẹ́ kọ́rọ̀ mi ọ̀pọ̀ nítorí pé wọ́n ní àwọ̀lùmọ̀tẹ́ ọmọ wọn ara ẹ̀ ni gbogbo wa Islam dọ́wọ́ wa. Kílódé tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ìmáàmù sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní kí n gbó ọkọ̀ ọmọ ìgbà wọ́n á ní pé kí n ṣe wá sí mo sì rí pé ìsàn impromptu ṣùgbọ́n kí ìbáyàn lójijì tó yí pé wọ́n ní pé ṣe ti pèrún sí létí ọ̀tún ẹ sì ṣe káàmọ̀ sí létí òsì ǹjẹ́ kí nìdí ẹ̀? Ọlọ́run bàbá àlékè ọlá ń fi yé wa yí pé irun tí wọ́n pè sọmọ ìlétí ọ̀tún kò sí ẹni tí wọn ò pè sí létí ọ̀tún ní gbogbo wa ẹ sì ṣe káàmọ̀ sí wọ́n sì ní pé tí wọ́n sọ pé kọ́ ní kọ́ ọmọ ti sọ̀lá tó bá ti gbérun dúró ẹ gbérun dúró ni àbẹ́sì káàmọ̀ sáwá gbérun dúró fún níjọ́ tí ń bá wá fẹ́ padà sálùkì àmọ́ wọn wà ní pèrún mọ́ gbogbo wa náà wọn ò ní ṣe káàmọ̀ mọ́ wọn ní ọyá ẹgbókù bóde wọn wà kábára arámọ̀ mẹ́rin wọn ní Allahu Akbar Allahu Akbar Allahu Akbar wọn wà ká ogun tẹ́ wọn kà wọn wà sálámà ìrun tí a ń pè sí létí ọ̀tún jọ́ kìíní tí a ń ṣe káàmọ̀ sí létí òsì jọ́ kejì níjọ́ náà ìrun ni wọ́n wà padà kì sí lára tí wọn ò ní pèrún tí wọn ò sì ní ṣe káàmọ̀ mọ́ àmọ́ láàrin ìgbà tí wọ́n pèrún tẹ́sẹ̀ káàmọ̀ sígbà téèyàn ó kúrò láyé kí làwọn nǹkan tó yẹ kéèyàn tètè mú tó láti ṣe òun náà ní pé environment tẹ́ wà yìí system tẹ́ yàtọ̀ sí system tẹ́ bábọ̀ l'Africa the two are not perfect environment tẹ́ bábọ̀ l'Africa ní Nàìjíríà kò perfect nítorí pé bàbá mi ìgbẹ́ yìí mojúṣe rẹ̀ lórí ọmọ ẹ̀rọ àwọn ọmọ kéékèèké ọmọ mùsùlùmí wọ́n mọ̀ kiri pure water Kàdíjà gbé pure water wá o tẹ́ bá dé sọ pákó ń Bódìjà ẹ bàlájà sí kíra wa lápò mbẹ tẹ́ bá dé ibi tí wọ́n ti ń ta sọ àwa mùsùlùmí lápò mbẹ ẹ̀yin ẹ lọ sí university environment sàlẹ̀ fi bá mùsùlùmí kan tí ó jẹ́ professor university mi ilé ìwọ̀n ẹni ẹlẹ́ẹ̀kejì òun wá ní pé child abuse ọ̀dọ̀ tiwa lọ́pọ̀ sí lẹ́nvironment tiwa níbí báyìí kò rí bẹ́ẹ̀ Ọlọ́run ti bá yín ṣe débi wípé àti kẹ́kọ̀ọ́ ọmọ yín bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀ ní fọmọ school wọn social worker wà gbà ní am I communicating ó ti dẹ̀nà pọ́ ọmọ yín ọ̀lọ́ ilé ẹ̀kọ́ àmọ́ èyí tí ó padà wà á mú dé àlùkìyámọ̀ wájú Ọlọ́run ẹ̀yin lẹ gbọ́dọ̀ fún child abuse ní ń bẹ l'Áfíríkà spoilt child ní ń bẹ ní western world ideology wo ló wá balance méjèèjì ó náà ní Islam ìgbà tá a wà ní school Saudi a rí àwọn lecturer wa àtàwọn students ẹ̀ pé bàbá mú ọmọ ẹ̀ dání a sì gbogbo ẹ̀tọ́ tí Islam ní ká ṣe lórí ọmọ ká fọmọ sílé ẹ̀kọ́ torí pé ẹ̀kọ́ yẹn ó pín sí méjì sacred and secular sacred ní ìtẹ́mọ́ ọmọ ọlọ́sàlátù yìí tí wọ́n wà ní tọ́mọ ọlọ́sàlátù àdánwò ní o torí pé ẹ̀yìn wá ọ̀la èèyàn ní ń bà jẹun torí pé gbogbo yín ní ìsìn ẹ̀ ń bá ló kù lọ́rùn ọmọ ṣe kúrò aláwọ̀ fún nígbà tí yàn bá mọ̀ ọ́ tàn ẹ̀jẹ̀ wá sí fẹ́yìn àwọn ọmọ yẹn àwọn wá ń rí àwọn ọmọ wọn dáadáa wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam wọ́n sì ní sojúṣe tó yẹ kí òbí ó ṣe lórí ọmọ from Islamic angle
nígbà tó bá wá yàtọ̀ ọmọ náà bá tún wá dàgbà tán mípò náà ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn òun náà ọmọ wa ṣe ojúṣe tó yẹ kí kíni tó yẹ kí ọmọ ṣe lọ́dọ̀ bàbá ẹ̀. ìgbà tó mọ́ bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ló ń sọ pé mommy are you crazy? ebi béèrè ni ebi is a question. ó bí mọ́mì rẹ̀ ni mọ́mì rẹ̀ gbọ́dọ̀ ṣíwọ́lù. tó bá ṣíwọ́lù ọmọ kan ń bẹ ní London ní Dagenham ó ní pé I want to call police ọmọ ọdún mẹ́ta mo ní ta ló ti sáwọ́rẹ́ kọ́wọ́ ẹ̀kọ́ kan nù. tí ọmọ bá fi wá lè mọ́rú eléyìn ọmọ ò lè ẹ̀yàkúyà tí ìyàkúyà ọba sínú ilé ibi tó bá wà. níta ẹ bá ń ṣe àwọn ọmọ yẹn ó padà bí léèrè because one thing I like about your children is why. wọ́n béèrè ńgbà yìí náà bá wá mọ̀ bóòlù ṣe wá fẹ́ dáhùn. ilé wa fi yé wa pé bọ́lọ̀ ń bá ṣe oore fún yàn ẹ jẹ́ kó jẹ́ oore jálẹ̀. gbogbo tó lọ́n bá ṣe fún yàn ìmọ̀ kó já sí oore ni tàbí kó já sí àdánwò. èdè yẹn bá wá ṣe bọ́lọ̀ ń bá ṣe ní kéèyàn ṣe òun ló já sí oore lọ́n dákun mọ́sà jẹ́ kọ́ mi ò já sí oore jálẹ̀. àlùbáríkọ̀ lánàá bí wọn lọ́n dákun bá ní wò ó bó ṣe wo àwọn ẹ̀gbọ́n ẹ̀ kó wá ṣe lálùbáríkọ̀ ọ̀la kún ọ̀la fáyàkùn wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin amin. Takbir, takbir, takbir. Nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní tékèwé tẹ́mu lọlé ẹ̀ní lè jẹ tán láíláí bẹ́ẹ̀ bá kò sí irú oúnjẹ tí wọ́n lè rí káńsì fún yàn tékèwé wá di ìjọ kẹta tó bá tún yóò tuntun máa wò mí tí ó ṣẹlẹ̀ next week ṣùgbọ́n eléyìí a lè jẹ tán láíláí ọlọ́dàkùn mọ́sábà ní lẹ́kùn làákàyè yẹn ọlọ́dàkùn mọ́sábà ní lẹ́kùn làákàyè yẹn lóhùn gbogbo tí ẹ̀ ń títorí ẹ̀ lọ tẹ́ ń títorí ẹ̀ bọ̀ ọlọ́dàkùn jẹ́ kó yọrí sí dáadáa fẹ́yìn náà ọlọ́run wọ́n ti wé fún wa báyìí Ànábì ní kullukum rahi wa kullukum mas'ulu ani rahiya gbogbo yín lẹ́dáná jẹ́ á bèrè bẹ́ẹ̀ bá ṣe da ẹran ìjẹ yín jẹ sí wọ́n lọ lé kí wọ́n kí oyé wọn wọ́n tún wá fi máyà wọ́n ti bọ́ ìwọ tí wọ́n kúrò lọ́rùn fún wa báyìí ó wá kàwá tí wọ́n sọ fún ọlọ́run dákun jẹ́ káwa náà ó lè ṣe ìwọ tiwọ ọlọ́run jẹ́ káwa náà ó lè san ìwọ tiwọ ọlọ́run la ilaha illallah ọlọ́run dákun mọ́sàbà wà pẹ̀lú yín la hawla wala quwwata illa billah bismillah inna a'tayna. صلى الله عليه وسلم